Kí lorúkọ rẹ? Adesina Ahmed. Adesina Ahmed. Ọmọ ọdún mélòó ni? 29. 29. 29 years. Ọmọ ìlú wo ni? Ìrẹsì. Eh? Ìrẹsì. Ní ọjọ́ Wednesday last week, kí ló ṣẹlẹ̀? Ara àwọn ọmọ méjì kan lórí ọ̀kadà wá fọ̀kadà wá búlọ́ọ̀kù wọn. Níbo ládùúgbò bo? Níbi ọ̀nà Ọ̀rọ̀láyà ìgbẹ̀yìn náà. Ìgbà tẹ blọ́ọ̀kù wọn kọ́ kí lẹ ṣe fún wọn? So àjókòó tí wọ́n lórí ọ̀kadà, àwa gba owó lọ́wọ́ wọn àti fóònù. Fóònù, irú fóònù wo lẹ gbà lọ́wọ́ wọn? iPhone 13. iPhone 13 tẹ gbà lọ́wọ́ wọn, fóònù tẹ gbà lọ́wọ́ wọn, kí lẹ fi ṣe? A lọ tà ní. Ẹ ta èló lẹ ta? Ẹni tó lọ tà ní 120. 120. Owó tẹ gbà lọ́wọ́ wọn èló ni? 400. Èló? 400,000. 400,000. Báwo lẹ ṣe gbowó yẹn? A lọ gbà ní POS. Ẹ lọ gbà ní POS. Báwo lẹ ṣe gbà ní POS? A ṣe transfer. Ẹ ṣe transfer lórí fóònù rẹ̀ náà. Fóònù ta ni? Fún ọmọ yẹn. Ìgbà tẹ gba owó tán lọ́wọ́ àwọn ọmọ yẹn, báwo lẹ kí lẹ ṣe fún wọn? A ṣe nǹkan. Kí lẹ mú lọ́wọ́ tẹ fi gba fóònù àtowó lọ́wọ́ wọn? Àdá. Ẹ̀yin mélòó ni? Àwa mẹ́rin. Kí ni ìtumọ̀ nǹkan tẹ́ ṣe yẹn? Rọ́bìrì. Orúkọ rẹ lẹ́ẹ̀kan sí? Adesina Ahmed. Ọmọ ọdún mélòó? 29.